أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أفضل خلق الله. orúkọ mi ni Qassim Zakaria Uthman Bello Ọláòṣèbí kan ilé Fẹ̀rẹ̀gbó. eléyà mi jẹ́ ilé Ayélára. eléyìí ni ثانية مرة أتكلم في هذا المجتمع. ẹlẹ́ẹ̀kejì tí màá sọ̀rọ̀ ní platform yìí. mo ti sọ́ngbà kan tó ń ṣẹ̀dálẹ̀. náà sẹ́rí àbúrò ní ti àní إذا رأيت نيوب الليث بارزة فلا تظنن أن الليث يبتسم. inú tó le jù láyé ní insinuation àti assumption, ìmọ̀ dábà, ìmọ̀ òpè báyìí mo tó jẹ́ ń fẹ́ sọ̀rọ̀ ọ̀sẹ̀ ìjọba ni mí, ọ̀pọ̀lọpọ̀ kìlọ̀ ló ti wá láti Ṣùbẹ́bù Ìbàdàn kankan, àìmọye dídé èèyàn wá láti Ìbàdàn. inú tí mo máa sì jù láyé lọ́rọ̀ mo dẹ̀ ń sọ dáadáa, àmọ́ kò sí nǹkan kan tí mi ò sọ jù tọ́ lọ. mo fẹ́ sẹ́ẹ̀tì rẹ́kọ̀dù straight fáwọn tí wọ́n kàn wọ́n wù kí bọ́yá bí mo ti tó afá kan sọ̀rọ̀ tán sí lójú fẹ́ sọ̀rọ̀ kí tó gbé tán sọ látòkè bọ́yá wọn múlẹ̀ èmi uqsimu billah wa ushidu billah, láàrin mi àti Yunus, láàrin mi àti Ajmọ̀sù, láàrin mi àtẹnìkan, kódà ìfẹnu wí lásán pé ẹja búra ẹja kọ̀ wáyé rí. tẹ́wárí ẹjẹ́ ń sẹ́ẹ̀tì rẹ́kọ̀dù straight tí ò yáwọn èèyàn. ìgbà tí ọ̀rọ̀ imam ṣẹlẹ̀, èmi ni secretary imam in council. Friday tó tẹ̀lé láàfin, bàbá Ọláwuyì dìde pé bàbá Ṣọ̀ún ti dàgbà, òun ló ní ipò imam ẹ̀, yóò gé hán ni. àmọ́ bàbá ní Bákóyí àti gbogbo ẹ̀yin imam ẹ lọ wádìí ilé tọkàn. a sì pàdé ilé wò lọ́kàn nínú imam in council. àwọn kan dákọ̀ lé adún, kọ́dà nígbà náà aksam tubila, èmi náà ń wo ilé adún pé nígbà tó jẹ́ pé imam Salahuddin ó protesting pẹ̀lú imam Mahmood, a sì fi settle score, but later àwa padà agree àbáwá Sheikh Mahmood ti pay price ńlá pẹ̀lú imam tí wọ́n jẹ. ìran méjì wọn kí àbí wọn kan wọ́n rí ní rambẹ̀, so wọ́n ti di imam. bóńkálukú ti jẹ tẹ̀léra wọn, ẹgbọ́n mi dáadáa o. nígbà tí imam Ayélára kú fọdún méjì, imam Salahuddin gbà fọdún mẹ́fà ni imam bá gán gbà. lẹ́yìn ìgbà náà ó padà sílé Abógundé. nígbà lé Abógundé kún bí after 40 years mọ́ṣíkìlà tó ṣẹlẹ̀, Aláwuyé gborí wọ̀. so ká fi wọ́n lẹ̀ bí wọ́n ti jẹ tẹ̀léra wọn kan máa jẹ́. ẹlẹ́ẹ̀kejì, ìgbà tá a agree bẹ́ẹ̀ pé Ayélára ọbọ̀ ní ọ̀màrà tí balẹ̀ yẹ jẹ́ gbogbo àwọn, because ilé Ayélára yìí ni mo gbé nígbà mo ti àjìdí 2006, 19 years ago ni mo tó kú títì lọ́la ilé Ayélára àti ilé Fẹ̀rẹ̀gbó láàrin. èmi ni máàmù mọ́ṣáláṣí láti ibi ilé Ayélára. kọ́lá tẹ̀fsíìrì ibẹ̀ láti fẹ́ bẹ̀rẹ̀ ní 2007. bàbá Gíwá ọlọ́jọ́ ńlá tó bọ́tán rí. so nígbà wọn ni rárá àwọn ọmọkùnrin wà tí ó ṣe, mo fi lọ bẹ̀rẹ̀ ní mọ́ṣáláṣí Fẹ̀rẹ̀gbó, àwọn náà kú ní mosque. now kọ́dà nínú ilé Ayélára, I will be precise and considerate. màmá wa Jimoh Folufo wọ́n pè mí pé àwọn tí ń fa wàhálà ìmọ̀mọ́ tí wọ́n bá ti rí yanjú ìwọ Jimoh kọ́ là ń kọ́ mu ní rárá. èmi ti gbọ́ nípa ti tafsiri tẹ̀lé ẹ̀sà ẹ̀yànjú ẹ̀ láàrin ara yín. àwọn èèyàn rò pé bọ́yá mo mọ ìmọ̀ Yunus, uqsimu billahi alladhi la ilaha ghayruhu, mi ń fojú kan rí láyé. mo sì lẹ́fídẹ́ǹsì gbogbo voice call táwọn èèyàn kí n bẹ lọ́wọ́ mi, voice call tó favour rẹ̀ ni. torí mo ń sọ ń bẹ̀ pé ìrùkọ arírarí ó sì láàrin láyé, mi ń dẹ̀ rí ní tòótọ́. kóra mo sọ kí mo mọ wásábẹ́kúta wa ṣé ó ṣẹyẹ ṣé Ọlọ́run gbọ́, mo láwọn ọ̀rẹ́ mẹ́mọ́ ní mi ìpàdé yín rí oníbẹ̀ ni. now bóun mo ṣe mọ imam, bóun mo ṣe mọ àfáà Yunusa fúnra ara bọ̀dá bá Ayélára, Alhaji Yusuf, gbogbo wọn àwọn àbámi. a parí fìdáwù ọkọ̀ ìjọ kẹjọ kọlà pétọ̀ ilé ìyá rẹ ni ó kìnìkan ó gbogbo ọgbà tó bá lè sá ó ní kò sí ọ̀nà à ń fà lọ́wọ́ wí tí zóònù rẹ̀ sílé Ayélára ìsájà kó fàdùà. mo ní sẹ́ ẹgbọ́n tí Alhaji Mansuru sọ tán ní tẹ̀fsírì nsìn tí wọ́n ń boost pé ẹ̀yin tí ó bá ní masters, ẹ̀yin tí ó bá ní kìnìkan wọn làwọn gbọ́ wọn lọ́gbọ́n tí wọ́n fẹ́ lò yá wa o, wọ́n fẹ́ rí tíìn rẹ̀ ni o. so wọn làgbọ́ wọn ní gbogbo tí wọ́n bá béèrè àwọn ni, gbọ́n mi dáadáa underline, gbogbo tí wọ́n bá béèrè àwọn ni, alhamdulillah. later tí Bákóyí wá pé ìpàdé Central Mosque, bàbá wa Khalifa Muslimin gbogbo wọn ibẹ̀ ni wọ́n ti wá nítọ̀ lónìí o. Azeed Imam Ògbómọ̀ṣọ́ fẹ́yìn Ayélára ìsìlọ́mù candidate wà láàrin ọ̀sẹ̀ méjì ẹgbẹ́ rárá. failure to do so á gbé lọ létọ́ka ibi tí wà láti bẹ̀rẹ̀ nù. so àwọn èèyàn jáde rẹpẹtẹ, mo tún fi Ọlọ́run búra ibi gbogbo ọmọ Ayélára lè rí gbogbo ìpàdé tí wọ́n ṣe láyé mi àtẹ́ǹdẹ̀ yọ̀kan bẹ́ẹ̀ bí ẹja ṣe bá mi mọ̀. so afáàkà tó ń pè wọ́n mo lẹ́kìn sílè kan òsì tèmi àti inú sàpọ̀ ajóye ajá náà sì mo tún dáwó, mo sanwó, bàbára mo sanwó, làdá sanwó, àwọn èèyàn pé àṣẹ wá dúró. so gbogbo tá a bá sọ ìyẹn lè má fojú wo nǹkan tó bó ti rí nìyẹn tí ò rí bẹ́ẹ̀, wallahi alazim. gbogbo ilé Ayélára irrespective of àtàlága Alhaji Daud àti Magaji àti gbogbo wọn ọdún sí mi lọ́rùn, gbogbo àwọn lọ́wọ́ tí mo bá lè ṣe ọlágbára lọ́lọ́run. ta ni candidate ni wọ́n dẹ̀ dákọ̀
àfa Yunusa yìí kò sí ọ̀nà alágbára lọ́lọ́ kò jù bá lọ kódà yìí tí pé òun ló gbé wá bá mi ẹni tó sọ yẹn náà ẹja bẹ̀rù ọlọ́ngẹ́ náà a wà níbi fìdáwò bàbá ìmáàmù yẹ ìkan náà kọ̀la níbo ní mọ́tò bọ́ọ̀sì ẹ̀ tó park àfa Bushra ẹlẹ́njì ó sì yọjú lójú windo ustaz rẹ wọlé lọ kí lọ́sẹ̀ ó ní sá wọlé mọ̀mọ́ wọ́n tiẹ̀ kódà mọ́tò mi àárín títì tó rà ń dí títì yẹn gbà yẹn níbo là ń lọ ó ní sáka lọ àlọ́ tí adínkù yẹ obìnrin ló wa mọ́tò yẹ ó jẹ́ gbọ̀n àfa Yunus ọmọkùnrin méjì wà ń bẹ̀ létà mo padà mọ̀ wọ́n pé Abdulrahman àti Abdulrasheed àti Imam àti Bushra àti mi à ń débẹ̀ labá Alhaji Dawud tọ́jà lágọ̀ ọmọ láyé lára Bra Abbas Alhaji Yusuf agbórí tó tún wà ń bẹ̀ ó dàpọ̀ mẹ́ta yẹn sọ làbá wọn bẹ̀ àṣejókòlẹ̀ ni wọ́n fi pìrìsẹ́ǹtì Imam fún Alhaji kìlókọ rẹ̀ Alhaji Mansour kọ́dà Jalabi Abraham wọn bọ̀ látòkè bí wọ́n ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ bí wọ́n ti wọ́n ní bọ̀ bí wọ́n ti bá Imam lọ́wọ́ ní chief Imam láì tí ì sọ kankan tẹ́nìkan kan ò tí ì sọ kankan wọ́n dẹ́ ẹjọ́ gun kí lọ́wọ́ ọ̀lọ́ sọ̀rọ̀ now ṣé mo mọ̀ láti ilẹ̀ pé kì í sọmọlé wallahi ta'ala ní tèmi gbọ́ lẹ́nu àwọn ọmọlé mímọ́ ó tí mo bá sì mọ̀ èmi náà Ọlọ́run ṣé mo mọ Imam Yunus rí tẹ́lẹ̀ kó tó di pé ọ̀rọ̀ Imam ṣẹlẹ̀ ó kì í sẹ́ńbẹ̀lá kọ́dà àwọn òbú kan rí mo gbé ilé ayé lára láti kéke tí mo fi dàgbà gbọ́ rí kọ́dà mo ẹ̀ǹkwárì àwọn ará alẹ́ngbà náà tí wọ́n pẹ́yìn táwọn fẹ́ ni mo ná káàwo wọn sọ káà fún mi kíní kan wo wọn sọ gbogbo ẹ̀ tí n tẹ́fẹ́ nù ìfẹ́ gbogbo ibi tí ilé yẹn lọ lèmi tẹ̀lé so nígbà wọn ń ṣèpàdé mi ìṣínbẹ̀ ǹjọ́ wọn ń ṣe kíní ìṣínbẹ̀ gbogbo bí wọ́n ṣe select mi ìṣínbẹ̀ ẹ̀ sá mọ́jò di wàhálà ẹ̀ sì mọ́jì 2 weeks mọ́jò lọ náà egbèrègbè àwọn afáàmì táwọn yarí ẹnu ẹni tí mo ti kọ́kọ́ gbọ́ rí láyé ipe bóyá Imam Sọmọlé ẹnu Síákà Abdulrahim Ọlákẹyọ ni ó wá bá mi sùn jọ pé ọ̀rọ̀ yìí ti lé o bọ̀dá àwọn kan bẹ ní Ìbàdàn ó ní doctorate gan Imam ni so àwọn dẹ́ pé kọ̀ dáhùn kìnìkan àmọ́ ẹni tí gbogbo àwọn aráàlú faramọ́ yìí àbá Yunus kì í Sọmọlé àwọn kọ́dà bóun ti ń dìde òun lọ́ọ̀dọ̀ Àkànní látọ̀dọ̀ Àkànní òun lọ́ọ̀dọ̀ alága alágbọ̀n yìí òun ni bẹ̀rẹ̀ bá yanjú ẹ̀ sí náà ni kọ́dà oxenbila àkùsí lójú kan náà ó láfa bíbélì àwọn mú he said that níjọ́ yẹ mo ní gbogbo ẹni tẹ́ bá ti mú ni ẹ sá yanjú ẹ̀ ọ̀bọ ní ọ̀màrà tí balẹ̀ yẹ jẹ lítà àwọn tó wá pé àwọn ti sẹ́tù rẹ o gbogbo rẹ bá sẹ́tù rẹ sí ni ẹ máa gbọ́ mi dáadáa o náà Imam yìí march ọ̀rọ̀ ń lọ lábẹ́nú gbàmọ́ Muftahu yarí àwọn kọ̀ọ̀kan yarí ó tó mo gbé Imam lọ Jímọ̀kọ́lá wọ́n ti kọ́kọ́ gbé lọ Ajílété bẹ́ẹ̀ ló ti sọ̀tàn bó ti jẹ́ ìgbà tá a lọ Jímọ̀kọ́lá kò sọ̀tàn kò sọ anything torí pé láwà ní kọ́lá ni no àti sí láwà ní tán fi dúpẹ́ ni later ilé ayélujára la máa dé sí insinuation bẹ̀rẹ̀ Imam ìwálé kìí ṣe kan kìí Sọmọlé wá kìí ṣe kan kílẹ̀ ń wò tó fi dé level yìí ẹ̀rẹ́ ti sàlàyé fún wa náà Abbas tó pera rẹ̀ yẹ kíníkan kìí sàbàs kò lé mama tèmi ti sàlàyé sí mo mọ̀ wọ́n dáadáa wọ́n mọ̀ tàn dáadáa ọmọ Fasasi ni wọ́n Abbas ló sì bí Fasasi àmàbúrò wọn bẹ̀ àwọn náà ti padà sàlàyé sí mo bá lọ bá wọn níjọ́ náà bọ́dá Abbas wà mẹ́ ọ̀rọ̀ yìí bò lọ́jẹ́ wọn lọ́rọ̀ yóò yá wọn sí dáadáa pé Imam yóò kẹsàn Abbas torí pé àwọn ọmọ Abbas bí Chukur bàbá ẹlẹ́sìn Saliu Fasasi Salawudeen àwọn tó bí nìyẹn pé gbogbo àwọn ọmọ táwọn eléyìí ó sì bí kò sí bàbá rẹ̀ nù akíálẹ̀ wòdí lẹ́wù wọn ní wà ẹrú náà ní òpèrè lẹ́rú ìwọ̀fà ní òpèrè wọ́fà so ibi tèmi ti ń gbọ́ insinuation yẹn ẹja bẹ̀rù ọlọ́gán láìláàbẹ̀ àwọn yẹn wò pé bọ́yá bẹ́nu mi ti mú mo bá mọ̀ ju tí mo sọ ilé mi ní Ọlọ́run ẹ ti á máa fún mi lónìí kó tó di pé Yorùbá lẹ́rú a máa jọba ìwà ní òní ó fẹ́ ṣẹlẹ̀ lánàá náà bàbá àṣàfà ó fẹ́ ṣẹlẹ̀ gbogbo àwọn yẹn dìde wọn lọ ààfin wọn sì ṣẹ́tù rẹ̀ wọ́n fi àfáà àmúdà tó jẹ́ olóhùn gangan wọ́n fi kọ́ bàbá lọ́rùn àwọn yẹn ti try irú rẹ̀ náà fi léyìí but wọn kálukú pẹ̀lú wa rẹ̀ tó lẹ́yìn gbogbo tí mo sọ yìí ẹlẹ́ẹ̀kẹrin tó rẹwà very important àbúrò màmá mi bàbá bá sì ń ṣèyàwó ọmọ méjì lẹ́yìn ìgbà tí gbogbo ilé ti gbà láwọn gbogbo ọ̀dọ́ tèmi àti gbogbo àwọn yòókù lẹ́yìn igun kan tí ó gbangba pípẹ́ ní táwọn fẹ́ nìyẹn ẹja showcase níbi sí kọ́wá bí ìyàwó wọn ní kọ́wá fún àwọn náà wọ́n pé ìyàwó gbogbo ilé lọ́wọ́ àmẹ́jọ náà kò sẹ́ni tí ò sí ń bẹ̀ wọ́n ní kí n máa mọ̀ ṣèwádìí wọ́n lè ṣèwádìí nínú àwọn yẹn kọ́dà alájì àbọ̀lùgùn wọn ń jóúnjọ ni pé ṣe mọ̀ pé ìwà èèyàn kan ṣoṣo ó lè jẹ́ èèyàn márùn-ún tí ó máa yọ oríṣiríṣi ọwọ́ wa now níbi ìyàwó yẹn mo ti wá sọ gbólóhùn kan tó di wàhálà mo ní sẹ́rí wá sí tí afá ṣe ó dún àbí ó dùn ẹni tí gbogbo ara ilé sọ pé àwọn fẹ́ rè o ìmáàmù tàwọn rè o níbi ìjókòó yẹ
torí pé sàn ní ilé ògùn àná ni òun ló fẹ́ gbé àwọn méjì àfáàgà ni wà ń bẹ ẹ̀ta kọ̀ọ̀kan àti kó ń bẹ tí kọ́ mi ti ń dún oríṣiríṣi èpè nǹkan so wọ́n sọmọ́ mi sí pàdé ìmáàmù ìkanzù bàtà ìbàngọ́ lọ́kọ́ dìde ta ló ní kẹ́ pé Yunusa ta ló máa ọ̀sà bẹ̀rẹ̀ sí èpè tí ọ̀sẹ̀ lé Yunusa tán ní lọ ní that same fata ìbàngọ́ àwọn kọ̀ọ̀kan náà bínú bàbá Magaji Abógundé kọ́ lọ́wọ́ foríjì wọn ní yáfi ajáná sí ìgbà tí ò sí rí kẹ́ yáfi rẹ̀ gbogbo wọn sábà pa àwọn ò yáfi mi pé so kí n má dé àárín àwọn ọmọ títí táwọn fi parí ọ̀rọ̀ ìmáàmù and I was banished and suspended mo sì fi Ọlọ́run tẹ̀lé sí wọ́n keep kọ́ra àjọ àwọn gbàwé lọ́wọ́ mi wọ́n keep ẹ̀ secret débi pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ mi gbọ́n kankan so kí wọ́n á ní kí n sọ ìjọ tí ìmáàmù ń jẹ nínú ààfin wọ́n kọ program pé mi máa darí ètò so àwọn tó wà níbi ètò ní sam ìgbọ̀dọ̀ sí ìpàdé tá a ṣe lẹ́yìn rẹ̀ èmi la kọ̀wé tẹ́lẹ̀ mo wá wọ́n ní sam ìgbọ̀dọ̀ tó kọ̀wé mọ́ títí tá a fi ṣètò rẹ̀ so n tí a bá mọ̀ nígbà tí èmi ń ṣe tiẹ̀ nígbà táwọn ará ilé ń ṣe tiẹ̀ ẹjẹ́ tó sọ pé lóǹkan fún yín ìjọ tí wọ́n wá da mosque ro Imam Habib abisawula àwọn bẹnu mosque jọ náà ẹbí wọn lérè wọ́n ti na àwọn èèyàn náà kùnà àwọn èèyàn tí wọ́n lọ́dọ̀ wọn gbọ̀ngàn kìí ti gá àwọn jọ orí yín dàrú ni àwọn burúkú lọ́jọ́ tiẹ̀ bàbá ara mú àtìmí là lọ gáàdì wọn pé ẹ má dìde wọ́n sàn lérí ẹni tó mú fisabilillah láì tí wọ́n bá ti gbé irun dìde ara wọn balẹ̀ wọ́n gbé irun dìde wọ́n rúkú èmi àti bàbá ara mú kírun jọ àfà Imam Habib jáde kó nu mosque mo délé báyìí láriwo tó sọ nígbà táwọn ilé ń ṣe tiẹ̀ ń gbà náà ta ló ní kẹ́ release Habib alábòsí kan náà ni wọ́n ẹ wo bọ́rọ̀ tí ń yí lọ wájú yí lọ yìí Imam Habib dẹ́ pè mí jọ́ kejì wọ́n dúpẹ́ lọ́wọ́ mi so gbogbo àṣírí number 1 fún mi àtẹnìkan tó mú lẹ́wọ́ number 2 àṣírí tí mo mọ̀ tó bá jùlé ìlọ ìmìnà Ọlọ́run láti di 1 sí ní tó ṣe ó sọ̀rọ̀ kan fún nígbà táwọn ọ̀rọ̀ ìmọ̀ ní bàbá kan sí wàhálà yìí ti pọ̀jù wá Imam ìjẹ́ngbà náà kò sí ọ̀padà jẹ́ ojú yín ní said it so láti di 1 ní fún pínpín so mo sì keep decorum títí so lẹ́yìn tí mo sọ lónìí mi ò mọ nǹkan kan míì mọ́ sílè kan òdì mi àti mọ́ papọ̀ tó bá jẹ́ pọ́dà papọ̀ ni bẹ́ẹ̀ sí òkè bá mo súnmọ́ tó mo sábà pẹ̀lú rẹ̀ tí wọ́n fi ń ṣí àkáǹtì ṣe gbogbo ẹ̀sẹ̀ ẹ̀rọ kan níbẹ̀ so ẹja bẹ̀rù Ọlọ́run o ní ìmọ̀ nǹkan kan jù báyìí lọ assalamu alaikum warahmatullahi wabarakatuh. jọ̀wẹ́ ṣe àkíyèsí láti subscribe fi like sílẹ̀ àti tẹ àròsọ bell fún àwọn ìmọ̀ràn tọlọ́fìn. Assalamu alaikum warahmatullahi.